oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì, alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ṣe rí ogun tá à ń jà lọ́wọ́ yìí, Ọlọ́run ó fi wá jẹ̀rí ẹ̀. Ogun tá à ń jà lọ́wọ́ pọ̀ gan ni o. À ń jagun àwọn ajínigbé tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ó dúró tì wá, Ọlọ́run ó bá wa ṣe. Gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọn ó tì wá lẹ́yìn, á ṣẹ́gun àwọn yẹn. Ogun tá a wá ń jà tó le gan, tó dẹ́rù bà mí, tó le gan, tó dẹ́rù bà mí, ó ní ogun ẹ̀sìn. Tẹ́ bá dẹ̀ rántí, ẹ wo ọdún tí mo ti ń sọ pé I saw it tomorrow, tí mò ń rí tí mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó le tí mò ń rí níbi pé ó máa ṣẹlẹ̀ lọ́la. Torí gbogbo ìgbà yẹn tí àwọn mùsùlùmí àtàbí kí n bá wa mùsùlùmí tá a bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ kò bá kùn gbé sí àwọn kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe. Mo pariwo tájá ò bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Àwa onígbàgbọ́, àwa ẹlẹ́sìn mùsùlùmí àti àwa oníṣẹ̀ṣe, àwa mẹ́tẹ̀ẹ̀ta láàjọ pawọ́pọ̀ tá a yọ àwọn kàńdá tó wà nínú ìrẹsì. Torí pé àwa ò fìgbà kankan sọ pé àwọn kìrìsìtẹ́nì ò sí, àfìgbà kankan sọ pé àwọn mùsùlùmí ò sí, àwọn kìrìsìtẹ́nì ò fìgbà kankan sọ pé mùsùlùmí ò sí, wọn ò sọ pé mùsùlùmí ò dá. Àwọn oníṣẹ̀ṣe ò fìgbà kan sọ pé àwọn mùsùlùmí ò dá. Bí mo ti ń sọ yìí nísìn, àwọn alákatakítí inú ó ti máa run wọ́n. Tí inú bá wá run yín, ẹ lọ rèé bí ìdànù, tàbí kẹ́ ẹ fún mi ní ẹ̀rí tí màá fi mọ̀ wípé ẹ wo eléyìí, iye ọdún báyìí ló ti jáde, àwọn mùsùlùmí, àwọn kìrìsìtẹ́nì ẹ bú mùsùlùmí, tàbí àwọn oníṣẹ̀ṣe náà bú mùsùlùmí. Ibi tẹ́ ẹ ya akúrídé, táwọn nìkan ya akúrídé, ẹ mú àlùkùránì, ẹ máa fi kọ̀ndẹ́mù bíbélì. Kí ló kàn yín? Kí ni pírọ́blẹ̀mù gbèsè ayé yín? Kí ni problem? Àti Bible àti Quran, èwo ni ìyáláyà ẹ tẹnu wọn? Èwo ló jẹ́ pé ìyáláyà ẹ lónìí, tó jẹ́ bàbá ẹ lónìí? Gbogbo ayé lónìí, nǹkan tí gbogbo ayé ni. So tí nǹkan tí gbogbo ayé bá ní, tí wọn nìkan bá ti wá ń fi tó fẹ́ jẹ́ ká mọ̀ pé ìwọ ló ní. Ọmọ tí ó ní bàbá àwọn ro ọkà rò ni, ó ro ọkà rọ̀. Wàláhì, ìtàn bí ìyá rẹ̀ ṣe lọ ló fẹ́ gbọ́, wọn sì sọ fún un. Ṣé rí, kò wù mí, ẹ má bínú o, àwọn MS, èmi pẹ̀lú àwọn MS sọ̀rọ̀, ṣùgbọ́n mo ní àwọn ọ̀rọ̀ kan tí màá sọ débẹ̀. So bá a ṣe wà ń sìn, ẹ má jẹ́ ká gba àwọn alákatakítí ẹ̀sìn wèrè yìí láàyè débi pé a wàá fi ìjà tó yẹ ká jà á lẹ̀, a máa gbé tiwọn dání.
wàláì ìtì ọ̀gẹ̀dẹ̀ tó ń tí àlọ́dà abẹ́ gbogbo àwọn tó bá ti ń ṣe ẹ̀sìn alákatakítí ẹ̀sìn tó lè ba ìran Yorùbá jẹ́ wọ́n ti mọ̀ pé àwọn parẹ́ máa yé láàlásì náà ni ìpè kọ́ rárá padà wá wọn tì náà ni kì í ṣèpè. náà kò wá wù mí káwa tó máa gbógun tira wa kò wù mí kí irú èmi tí mo jẹ́ mùsùlùmí sì kí wá sọ pé gbogbo owó tó wà nínú àwọn ẹlẹ́bọ báyìí ní ó rí fún yín báyìí ní kíní kan ti máa bú wọn léèbú oríṣiríṣi tàbí kí n sọ pé ìwọ tó nígbàgbọ́ nínú báìbù tó ń tẹ̀lé báìbù báyìí ní orí ẹ̀ ò pé kíní kan ò sí àwọn ọ̀rọ̀ wèrè ni ọ̀rọ̀ ẹni tí ọmọ tí wọ́n bá bí nílé eré nínú ìran Yorùbá ó ní bí ó ṣe hùwà mọ́ ẹ mọ̀ pé ọmọ rere lẹ́ni ms ó dẹ́rù Ọlọ́run bà mí o mo gbà pé àní bí ọmọ nísọ àgùntàn kọ́ wá ya ìsọ ewúrẹ́ lọ kò possible mo rí nǹkan tó reflect sí mi lára ms ọmọ dẹ́rù bà mí o àṣé ìbí àwa ọmọ Yorùbá ò yàtọ̀ ẹni tó bá ti jẹ́ típíkà Yorùbá àṣẹbí ìwà ò yàtọ̀ bọ̀ kó tó di pé màá lọ sórí rẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ torí tọlọ́hun mo fẹ́ kẹ́ ẹ bá mi ìdí tó fi jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn láàmú dàpọ̀ mọ́ tá a kàn mọ́ bu ẹni àwọ̀ mo fẹ́ fi kékeré kan wá ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi gbọ́rọ̀ àfáà yìí tó bá jẹ́ ìpèlú tó sì kásẹ̀ tó bá jẹ́ pé àdúrà ló yẹ ká fún ká ṣàdúrà fún ẹ máa bá mi ká lọ. níjọ́ wo lọmọ student yẹn apply fún medicine tán wá já wá sí Arabic department ṣé wọn gbọ́dọ̀ jáyàn wá sí department ti yẹn ni wọ́n ń jáyàn lọ sí French tẹ́ bá mọ̀ ìyẹn ti fi hàn wọ́n wípé kò sí tẹ́yìn fẹ́ ṣe society bó onírú méjì náà palógà rọ̀bì yàrá níta ń sọkọ́lẹ̀ ń sọ ẹ má jẹ́ àfẹ́ di ara wa síta problem wà ṣé ẹ̀dẹ̀ rí problem yìí tá a bá ń cover rẹ̀ àwọn ọmọ tá à ń kọ́ ìtàn yàdì sí ìtàn yà yìí náà mọ̀ yàrá lọ́jọ́ wájú kò dẹ̀ síjọ́ tí ìjọba bá padà dé wípé ní àwọn fẹ́ scrap Arabic ni o a nílé defend ẹ̀ àwa sami lóga rọ̀bíyà bí mo ṣe sọ lálẹ́ kí máa wá gẹ́gẹ́gẹ́gẹ́ là ń ṣe àbòsí fún lóga rọ̀bíyà a ti ń ṣàbòsí fẹ́ sí àwọn èèyàn sọ wípé gbogbo specialization náà ló ní issue òótọ́ ni Nàìjíríà fúnra ẹ̀ ní issue economy ayé ní issue ìyẹn kọ́ ni problem ratio statistics fi hàn wá pé lóga rọ̀bíyà issue ti wájú bá lọ ẹ̀yin mọ̀rẹ́ yàn fákan tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ rò dáadáa ṣe understand the topic ẹ̀ kọ́ lọ understand the issues o. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وصحبه أهل الله هذا كفر الله سبحانه وتعالى أتوا عليكم كفر الله شفا نبي محمد صلى الله عليه وسلم mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi ó gùn púpọ̀ nínú fídíò yìí àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wa dáadáa wọ́n jẹ́ àwọn ọ̀gá tí wọ́n kọ́ mi ní yunifásitì àtàwọn tó jẹ́ àwọn sàdáàtì wa náà àwọn míì nánú àwọn tó jẹ́ mùdíù nílé kí wọ́n pè mí lórí ọ̀rọ̀ mo sọ ní Al-Hikmah yunifásitì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni dáadáa tó jẹ́ àwọn aṣíwájú wa yìí wọ́n ṣe nàṣíhà fún mi pé yóò dá kí n ṣe fídíò kan láti ṣàlàyé lórí ọ̀rọ̀ náà pàápàá jùlọ gbólóhùn wípé kí gọ́ọ̀mẹ̀ntì reduce production àwọn Arabic àbí kí wọ́n restrict so point yẹn gangan ló dàbí pé kò jòkó dáadáa pẹ̀lú àwọn èèyàn wa bóyá point mi náà wà ń bẹ̀ tí mi ò mọ̀ Allahu alam so wọ́n lè jẹ́ kí n mọ̀ pé àwọn èèyàn wọn ò ọ̀rọ̀ yẹn ò rí bá kan ó rí bá mi lára wọn ahyanan àwọn mafahimu kan máa ń wà ghayru maqsuda aw la tuqsa àwọn maqsudu míì náà sì máa ń wà ń gbà mí la yufham ọ̀tọ̀ ni tá a fẹ́ sọ àbí tá a sọ ọ̀tọ̀ ni tá a gbọ́yé ń bẹ̀ ọ̀tọ̀ dẹ̀ ni tí ó jẹ́ intention àbí tá a point sí mo tẹ̀ ti sọ bí fídíò yẹn pé kálukú ní right àti tú ọ̀rọ̀ síbi tó bá wù àbí àti rí ọ̀rọ̀ ní perspective ti tẹ̀ tó bá fẹ́ ẹ̀yin alarabic ẹ má jẹ́ àtàrà wa there are several issues problems ọ̀rọ̀ pé kò sí problem yẹn à ń tara wa ni ó dẹ̀ ni tóun náà dìde tóun náà argue pé problem wo la wá ní tó yàtọ̀ sọ́dọ̀ àwọn other specializations problem wà o ẹni yẹn gán mọ̀ pé problem wà fún àwọn alarabic nílùú táwa yìí àkọ́kọ́ issues tààrọ̀ bíyà yẹn àti professor ni o àti doctor ni o àti àwa tá à ń dálé kéwú ọlọ́dọọdán láwọn ọmọ kéékèèké tá à ń dá kalẹ̀ issue tó yẹ ká kọ́kọ́ lọ yanjú ni wípé kí gángan láàfin ka arabic kí lè àjọṣepapọ̀ àwa àti arabic àwa àkàn believe wípé àjọṣepapọ̀ àwa àti arabic nítorí ẹ̀sìn ni a sì láwọn àfa àwa nílẹ̀ yìí tí wọ́n kọ̀ nǹkan lẹ́rù ọba Sheikh Adam wọ́n là á mọ́lẹ̀ wípé à ń kọ́ lugha arabiyya ní tìtorí Islam ṣé mo pé ibi táwọn ń lọ clear àwa kan sì ní rárá o kẹ́mọ̀jẹ̀ á náró agbára tí lugha arabiyya ní ti Arabic language ní à ń kọ́ Arabic láti fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe nílé ayé àwa àyẹn gẹ́gẹ́ lọ̀rọ̀ yìí kan jù à ń tara wa ni à ń ṣe politics láyé à ń ṣe Arabic and political science à máa ń ṣe architecture ṣáàǹsì Islamic architecture ṣáàǹsì Arabic and architecture design or whatever al-alaqat ad-dawliya international relations
ǹjẹ́ a relate Arabic wa pẹ̀lú ẹ̀? Mass communications ṣé a relate Arabic wa pẹ̀lú ẹ̀? Banking gangan, accounting ṣé a relate Arabic wa pẹ̀lú ẹ̀? Kí ni ìyàn tá a fẹ́ mọ blindly máa jà sí wípé à ń ṣe Arabic láti bá a fi lè ṣe gbogbo tán ṣe láyé ni? Gbogbo sciences ṣé a relate Arabic medical studies ni? Àwọn tí wọ́n ń ṣe biology, àwọn tí wọ́n ń ṣe chemistry, àwọn tó ń ṣe gbogbo àwọn courses yìí, àwọn tó ń ṣe engineering ṣé a relate Arabic máa ni? Kí ló dé tá a fẹ́ máa claim pé al-lughat al-arabiyya salihatun dirasati ayyi shay? Tó bá rí bẹ́ẹ̀ nílùú tán ti ń lò bẹ́ẹ̀, òun ṣe ìpele léyìí dínkù nípò Arabic pé bóyá Arabic ó kò ní agbára bí English ṣe lágbára, bọ̀ nílùú táwa wà yìí ṣáwa ń lò bẹ́ẹ̀. That is point number one. Tó bá wá jẹ́ pé ní àbá lò bẹ́ẹ̀, ẹ jẹ́ ká mọ̀ pé à ń kọ́ Arabic fún Islam. Tó bá jẹ́ pé àbá ń kọ́ Arabic fún Islam ni, ẹ̀yin ọmọ ìyá wa ní Islam, Arabic tá à ń kọ́ ní Thanawi ti tó. Arabic Thanawi, ẹni tó lọ sí Thanawi tó bá gúdù tó mọ̀ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa tó jẹ́ àwọn àfa àkọ́kọ́ wa, Thanawi àná fi kọ́ wa náà. Ọ̀làjú ká mọ̀nà bá ṣe ṣe research methodology, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ advance ńlá lọ kọ́ ní yunifásitì. Ẹlòmíì ò dẹ̀ lọ yunifásitì yìí tó gúdù ju àwa àmì ìta lọ yunifásitì lọ. Ó wá ẹ̀kọ́ kíkọ́ Arabic kọ́ là ń sọ pé kan parẹ́. Téèyàn bá ti advocate sí kan pa Arabic rẹ̀, ó ń ṣerú èmi yìí, Arabic mo ṣe. So wọ́n dùn pé bóyá kan pa Arabic rẹ̀ òun kọ́ lọ́rọ̀ tí mo sọ rárá. Kí wọ́n reduce production Arabic tí mo dẹ̀ mean kò ń ṣe fúnlé kéwú, àwọn onílé kéwú tá a bá ṣàbòsí wọn lókù, owó mọ́lúdì, owó àsàlátù, owó tó máa ń gbà nílé kéwú, owó kékèké náà ní o, owó yẹn náà fi kọ́ gbogbo àwọn mọ̀bání ilé mi fi máa ń pìtì àwọn ilé kéwú, àánú wọn máa ń ṣe mí ni, àwọn mọ̀dàrà tán dá lé kéwú lẹ̀ tán darí lé kéwú, àwọn gẹ́gẹ́ ni wọ́n ń ṣiṣẹ́, wọ́n sì ti kọ́ àwọn ọmọ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lọ rí read ní yunifásitì. Àwọn Arabic ní wí o, àwọn Arabic studies. Nígbà téèyàn ka lamiyatul arab, téèyàn ka àwọn mu'allaqat as-sab'a wal 'ashr láti lè kéwú tó sì ti mọ̀ tó ha gbogbo ẹ̀, tó dé yunifásitì tẹ́ ẹ̀ tún lọ tó kọ́ láwọn mu'allaqat tẹ́ ń kọ́ lórí mura'il case, kí ni kò fi ṣe? Kí láǹfààní mukirru mufir tó ti kọ́ láti gbà tó wà ní awwalu thanawi títún lọ tó kọ́ lé kéwú? Ẹ sọ fún mi. Fanul maqamat, kí ni ẹni tó ti kọ́ maqama hariri lé kéwú? Ẹlòmíì tó ti ṣe hamazani, ó tún ti kọ́ eléyìí ẹlòmíì kọ́ maqama nù lọ níbí. Kí ni kó tó wá parí yunifásitì kọ́yẹ́pọ̀ náà ní tó repeat sọ́ọ̀fù tó ti kọ́ ń lé kéwú náà ní repeat. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má jẹ́ àfẹ́ di ara wa síta. Problem wà. Ṣé ẹ̀dẹ̀ rí problem yìí tá a bá ń cover rẹ̀, àwọn ọmọ tá à ń kọ́ ìtàn yàdì sí ìtàn yà yìí náà máa yàrá lọ́jọ́ wájú. Kò dẹ̀ síjọ́ tí ìjọba bá padà dé wípé ní àwọn fẹ́ scrub Arabic ni o, àbá àwọn fẹ́ scrub kìíní ni o, nílé defend ẹ̀. Èmi tí ẹ mọ́ wà wá tá à ń ṣe lugha arabiyya ń ju pé à ń ṣe lugha arabiyya nítorí kan bá pè wá professor àbí kan pè wá doctor ni. Ṣiṣẹ́ ẹ má jẹ́ àparọ́ fúnra wa. Publication mélòó gan la ń ṣe tá a fi gba professorship? Publication mélòó ni làwọn kan tá à ń ṣe tá a fi di professor? Kí ni quality àwọn research tá à ń ṣe? Kéèyàn dìde ń ṣe kọ́ ló ń fẹ́ ṣe an-naqdul adabi li sha'ri fulan. Kí láǹfààní rẹ̀ ní mujtama'un fi sabilillah? An-naqdul adabi kí ni ó fi ṣe ní mujtama'un tá a wà yìí? Ṣé orin làwọn ṣe tahlilu ni? Orin yẹn náà tún wá ní kò ń ṣe pé yóò ṣe dirasa qadaya tó wà nù ìlú, kò sọ̀rọ̀ banditry, kò sọ̀rọ̀ governance, kò sọ nǹkan kan. Àwa tí ilé kéwú ò bá lè solve problem táwọn ilé kéwú kéré o. Àwa sáàmì lugha arabiyya bí mo ṣe sọ lálẹ́ kí máa wá gẹ́gẹ́gẹ́gẹ́ là ń ṣe àbòsí fún lugha arabiyya, a ṣe ń ṣàbòsí fẹ́ sí. Nítorí wípé tí ọ̀rọ̀ bá dàrú mọ́ gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́, wọ́n wà ní ọ̀pìn professors jọ. Wọ́n pè wọ́n ní al-mufakkirun, Yorùbá ní ọ̀mọ̀wé, professor wa ní ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n lè fi ọpọlọ wọn save society. Kí gẹ́gẹ́ ni táwa ń ṣe kún iṣẹ́ tá a bá ń lẹ̀ tí wọ́n ṣe kàdámù ṣe, àwọn ṣe Kamal gbogbo ọ̀bá yẹn déédéé nǹkan ṣe náà làwọn náà ń ṣe yàrá rẹ̀ àbí kódà àtúnṣe tó wọn tá a bá máa parọ́ fúnra lókun. Kí ló fà á tó jẹ́ pé di èní nǹkan méjì náà là ń fa Arabic kíkà, bóyá Arabic language àbí Arabic literature, méjì tá à ń ṣe náà nù. Gbogbo social sciences pátápátá kò sí tí wọ́n lè relate Arabic. Ẹ sọ di Arabic and mass communication, Arabic and sociology, Arabic and clinical technology, Arabic and social studies, social work, Arabic and community development, Arabic and education náà tún wà. Ta'alim al-lughat al-arabiyya lin-natiqina bighayriha, ká máa kọ́ Arabic fún àwọn non-native speakers. Kò sínú universities wà yìí náà. Kí gẹ́gẹ́ ni iṣẹ́ tá à ń ṣe yàtọ̀ sí pé ká lọ university ká dẹ̀ kọ́ paper ká gba promotion. Ẹ jẹ́ ká sọ ṣé iṣẹ́ nu ṣé ká ka huruf ká ka letters ká dẹ̀ ha sórí ká kọ́ ọmọ ha kó náà kọ́ padà ṣé òní jẹ́ mọ̀ ni àbí kí la fi mọ̀ yẹn ṣe society. Gbogbo ilé kéwù náà ti dálẹ̀, àwọn onílé kéwù yẹn ti kọ́ gbogbo tó yẹ ká kọ́ mọ̀, wọ́n kọ́ wá sí university, àwọn ọmọdé university wọ́n tún parí, àwa ní pé fúrúsọ̀ wo ni wọ́n ní. Ẹni tó bá lọ lè ṣe Arabic tó mú technology kún, ẹni tó lọ ṣe lugha arabiyya tó mú data analysis kún, ẹni tó lọ ṣe lugha arabiyya oríṣiríṣi nǹkan tí wọ́n ń ṣe láyé lé ní Arabic and computer literacy. Irú ẹni yẹn tó bá fẹ́ gbà kó síbi tó ti lè ṣiṣẹ́, ó dá látijọ́ tó ti ń ṣe yìí. Àwọn èèyàn sọ wípé gbogbo takhasusat gbogbo specialization náà ló ní issue. Òótọ́ ni Nàìjíríà fúnra ẹ̀ ní issue, economy ayé ní issue, ìyẹn kọ́ ni problem. Ratio statistics fi hàn wá pé lugha arabiyya issue ti wájú bá lọ. Ó wà more complex, we have to face the reality. Ẹni tí ò bá dẹ̀ sí ní field ìtì ń sọ yìí tí ò bá máa ṣiṣẹ́, tí ò máa wọlé kí ó káàkiri kó máa fíìlì kí làwọn lè kéwọ́n fíìlì, kò lè dá sí tọ́pìkì tá à ń sọ yìí, kò lè dá sí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ẹ lè pe mọ̀tàmar, ẹ jẹ́ ká pe national conference lé lórí. A ní àwọn professors tí wọ́n ní ọpọlọ, ẹ jẹ́ kò sí ẹni tí ó mọ̀ pé issue wà nù wọn. Ok, láti 10 years ago àwọn professors wà náà universities káàkiri, ẹ má jẹ́ kí n dárúkọ wọn, tó jẹ́ pé wọ́n ti retire,
we are there. Àwọn àfáà tọ́kọ̀ wá nílé kí wọ́n ti retire yẹn tọ́kọ̀ wá ní yunifásitì ń béèrè wọn, àwa yìí máa ń wá wọn lọlé, àmọ́ situation wa, àwa náwó sí wọn, àmọ́ nǹkan tó ń face. Ọ̀pọ̀ professor yẹn tó bá fẹ́ retire àkàtà kẹfẹ́ lè pa wọn because wọn ní intelligent. Ẹni tó ṣe medicine tó bá retire University of Ilorin wọ́n máa fún ní fellowship àbí kíní kan wá fún ní University of Canada, wọ́n lè fún ní Cambridge, wọ́n lè fún ní káàkiri. Ṣé wọ́n lè ta ni ẹni tó ṣe lugha arabiyya tó wá retire tí wọ́n wá kọlu ẹ̀ ní Cambridge wá teach Arabic? Ẹ ti ẹ̀dùn náà ẹ já sọ òdodo fúnra wa, kí là ń tara wa fún? Níjọ́ wo lọmọ student yẹn apply fún medicine tán wá já wá sí Arabic department, èèyàn apply fún Islamic law wọn fún wọn já wá sí Islamic studies, mo ti rẹ̀ tán já lọ sí Arabic yìí. Ṣé wọn gbọ́dọ̀ jáyàn wá sí department ti yẹn ni? Wọ́n ń jáyàn lọ sí French tẹ́ ẹ̀ bá mọ̀, wọ́n ń jáyàn lọ sí English. Ìyẹn ti fi hàn wọ́n wípé kò sí tẹ́yìn fẹ́ ṣe society. Ẹ̀yin mo rẹ́yìn afá kan tẹ́ ń sọ̀rọ̀ ẹ rò dáadáa, ṣe understand the topic, ẹ kọ́ lọ understand the issues o, pé kò sí problem wà dáadáa. Ìjà ayé dẹ̀ là ń jà, ìjọba sì là ń try àti pay attention ìjọba, but a lè rí bí pay attention ìjọba. Bó la ti fẹ́ rí bí pay attention ìjọba àwa tá a sọ̀kan sáà sọ̀kan ni. Ṣé ìjọba ó ṣẹ̀rìn ti bá òkè ní Ìlọrin ta wà yìí, àwọn àlùfáà àti wa tán kọ́ wa wọ́n dá Arabic board kalẹ̀, wọ́n ṣe effort láti dá Arabic board kalẹ̀. Nígbà tí dá Arabic board yẹn kalẹ̀, kí ni contribution mi àti ẹ̀ sí Arabic board? Kí ni àǹfààní Arabic board ní Kwara State yìí? Kí ni ṣe? Kí ni Arabic board ń ṣe? Kí láǹfààní Arabic board mú wá fáwọn nílé kéwú? Ẹ̀yin tẹ́ ń ṣe nílé kéwú là ń gbìjà, ìjà yín là ń gbé. Ẹ má gbọ́rọ̀ lódì pé wọ́n ní ká pa lugha arabiyya rẹ̀. Inú mọ́ṣáláṣí mo wà yìí mo ṣẹ̀ṣẹ̀ kútùbà tán ni. Ṣèbí lugha arabiyya mo fi ṣe kútùbà. Bó ní irú méṣe ní pa lugha arabiyya rẹ̀. Níta ń sọ kọ́lẹ̀ ń sọ. Níta ń sọ ní pé ní problem wà. Ẹ jẹ́ á solve problem yìí láàrin ara wa. Ẹ jẹ́ á create job opportunity. À ń yan mufti kò sí Darul Ifta. Ṣé àwọn àfa wa ń lu ìmí Ìlọrin ìtàn ní owó dáadáa? Ṣé àwọn àfa ò lè dáwọ́ kákọ́ Darul Ifta? Tabako níbi iṣu kan bọ́ sí mi. Iṣu sì wà ńlẹ̀ gan fáwọn oníkéwú. A dẹ̀ ń ṣe àbòsí fún Islam. À ń ṣàbòsí. A fẹ́ lè mọ ọ̀run sí society gan. Tá a bá máa pa àwọn síra wa. Àwọn iṣu yìí ni ẹ jẹ́ á mójútó. Àwa dẹ̀ ready láti ṣiṣẹ́ kájọjọ jòkó ẹni tí ó bá ṣe ẹjá jọ ṣe nípa bá ká àlè ṣe tán ká create job. Èmi bẹ́ẹ̀ mi ṣe wáyé èmi employer Arabic tẹ́mi sanwó fún. Astaghfirullah al-azim. Tá a bá dẹ̀ rẹ́ni tí ń san dédé tá à ń san ọ̀pọ̀lọpọ̀ ò lè san jù bẹ́ẹ̀ lọ fún ní lugha arabiyya tá a employ. Mélòó ni wọ́n employ? Ṣé ẹni tó níyàwó lé tẹ́ ẹ̀ employ kó máa kọ́ ọmọ nílé kéwú tẹ́ ẹ dálẹ̀ tẹ́ ẹ̀ ń fún ní 15,000 lóṣù àbí 5,000 sóhun tó lè solve ìjòkó rẹ ni? Òun lè mi ẹ fi takò jálàbí kálẹ̀ nìkan ṣe jálàbí because mi rí bàdìlù tí mo fẹ́ gbé fún. Tí o bá ń ṣe ọlá ọ pé ó kù pé àwọn yẹn ń rí nǹkan mi ṣe kí ló fẹ́ jẹ? Ẹ jẹ́ face reality now. Bá a fáwọn olóde òkú ọmọ kò jẹun. Dìsín kí ni ẹ̀rẹ̀ ti wọ́ láti ilẹ̀ àti ilẹ̀ ló ti wọ́ àti ilé kí ló ti wọ́ wá. Ṣé ìjọba bá wa gbá ilé kí lọ́wọ́ wa ni? Wọ́n gbà àwọn tá a dẹ̀ ní tó jẹ́ mùsùlùmí nínú ìjọba wọn mọ problem tó nílé kí wọ́n face látara pé àwọn onílé kí wọ́n àṣẹ ìtìrọ́fù pa ní problem. Òun náà là ń sọ yìí. Àwa tá a wà ní dédé yunifásitì ọgbà PhD, àwa tá a jẹ́ professors, àwa ló yẹ ká máa ronú fún bí tá a gbà dìde. Bó la ṣe fẹ́ solve problem ẹ̀? Nígbà táwa kọ̀ tá a ronú tó yẹ pé táwa náà kọ́ àti kàmú pé kò lálùbáríkà, torí kò lálùbáríkà ni ò jẹ́ àmọ́ ní kàn máa wá lọ́kọ̀. Ọmọ professor mélòó ní Arabic? Àìṣe ẹ̀yin afá lè kíwẹ̀ ẹ̀yin tẹ̀ tún try gbogbo ọmọ yín lọ lè kíwẹ̀ tẹ̀ dálẹ̀ ọmọ yín ní sànàwí. Àná ọmọ professor yìí ṣe Arabic tán fi ń jẹun. Ṣé wọ́n believe nínú rẹ̀ nìyẹn? Problem yìí university ló pọ̀ sí jù. Ẹ̀yin sì dẹ̀ ní àzìkíyà lẹ jẹ́ ọlọ́pọlọ tẹ́ ẹ lè bá wa ronú sí issue tá a ní mọ́ṣáláṣí, issue tá a ní lè kéwú, issue tá a ní láwọn Islamic organizations káàkiri, Islamic studies tí wọ́n tún fi ẹ̀ dáadáa. Ọgbọ́n tó lè dá sí pọ̀. Arabic tá a ní, Arabic language, Arabic literature, tó à ń ṣe Arabic education. Ẹni bá ṣe Arabic education sí, òun náà tún save. Ó lè lọ sọ́nà teaching. Most àwọn Arabic ní sìnkí náà ṣe ju pé kọ́ parí Arabic kọjá Muhammadu University lọ. Maximum dáadáa tó lè tọ́lọ̀ lè ṣe fún ọ̀nà. Tó o bá sì jẹ́ bẹ́ẹ̀ ọjẹ́ Amirul Wa'izina wà níye. Àwọn issues nìyẹn. Issue wà ńlẹ̀ and ẹ jẹ́ ká ran àwọn bàbá wa tó jẹ́ mùdírù ẹ jẹ́ ká ran wọn lọ́wọ́. Àǹfààní tá a fi jáde nìyẹn. Àwọn kẹta bá rí níta ẹ jẹ́ ká kó wálé láwọn òye ẹ jẹ́ ká mọ́ à ń jà kọ́ lókàn. Ẹ jẹ́ àjọ gbé tébù kalẹ̀ kájọ jòkó. Ṣé issue yìí bẹ́ẹ̀ mi ṣe rí ni? Tá a bá pàṣẹ ẹ̀ láàrin ara wa, tá a bá pàṣẹ ẹ̀ sí House of Senate, production Arabic pọ̀ kọjá kí wọ́n listen sí wa. Wọ́n máa listen, ok kí ló dé federal government padà listen sí issue alálìmájìrì until tá a bá realize pa ní problem pé issue wa, tá a dẹ̀ ṣọ̀kan, tá a jọ ṣètò, tá a kọ memorandum jáde, n tó bá jẹ́ nataij mu'tamar conference tá a bá ṣe, ká pàṣẹ ẹ̀ kó bá jẹ́ state house ni o, kó bá jẹ́ federal house ni o, ká gbé lọ ọmọ Nàìjíríà ní gbogbo wa, àjọ lẹ́tọ̀ sí ti ń bẹ́ẹ̀ nù lú ni, kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó má ṣàṣe dáadáa fún wa. Tá a bá ti lè rí ṣe on national level, ṣe bá ní SA religious affairs, kí náà ń ṣe fún wa? À ń láwọn Arabic àwọn Islamic studies nínú ìjọba díẹ̀ náà. Commissioner of Education ní Kwara àti wàyí ọlọ́ba ṣe dáadáa fún wọn. Wọ́n kó ti lè kéwú lẹ́kàn, wọ́n láníyàn pé kí lè kéwú lọ síwájú. Irú rẹ̀ mélòó la ní? Ṣé kò sí mùsùlùmí mi bẹ́ẹ̀ ni? Bọ̀ ṣáwọ̀ Arabic gẹ́gẹ́gẹ́ ó la pé àwọn jọmọ ilé kéwú ló jẹ́ ọmọ problem ta ni. Yókù sọ́mọ pé kankan lọ ni. Ẹ má jà bára wa jà. Kán pa Arabic rẹ kọ́ là ń sọ. Ní apá lè kéwú yín rẹ. Àwa náà ń dá lè kéwú lẹ̀ àwa náà sì ní lè kéwú. Àmọ́ problem ni pé a ní issue. Fídíò yẹn dẹ̀ nínú tèmi dùn bó ṣe lọ látara pé tó tiẹ̀ jẹ́ ká mọ̀ pé issue wà. Nígbà tó wá rí báyẹn sìn ẹ jẹ́ ká underline problem wa. Tá bá ti underline rẹ̀ bó la ṣe fẹ́ solve ẹ̀ lókù. Tá a fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àti iṣẹ́ tán bàbá wa ṣe kalẹ̀. Hada wa sallallahu wa sallama ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn tá a bá ń bínú màá rọ̀ wá
ẹ má jà bínú, ẹ má bínú torí Ọlọ́run, bóyá kò bá yín bí tó dáa, ilé kéwú yín kọ́ la fẹ́ kán parẹ́ o, ẹ má bínú torí Ọlọ́run, yẹn kọ́ ni issue. Tẹ́mi bá tún lágbára á tún ra ilé kéwú lọ́wọ́ ni, kọ́lọ́n kó mọ́ ṣàṣẹ rọrùn fún wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ ṣe ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi ní ilẹ̀ kóòtù òjìrì, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, sípè ní máa yí dìsáàfù ni àbádùá. Tá a bá ní irú ẹni yìí at least ní méjì ní stéètì kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ decide láti jáde sọ̀rọ̀ báyìí, ṣé gbogbo orí burúkú táwọn òpònú kan tá a pèrè àwọn muftisin tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ṣé ìyẹn ó máa wáyé? ẹ wo bí ẹni ṣe fọ, ó jẹ́ ká mọ̀ pé gbogbo kéwú tẹ̀ ń kéwùn náà ríṣẹ́ kankan fi ṣe ní Nàìjíríà kílẹ̀ kò rẹ̀ sí ni skul wọn kò báyìí ní bíi tẹ́ ẹ bá dẹ̀ jáde ní gẹ́gẹ́ bí ṣe lẹ́yìn kẹ́ ẹ ṣe wáàsí kẹ́ ẹ gbowó oúnjẹ kan fún yín lówó, ẹ̀yin lẹ́ nìkan mówó àlùbáríkà wá, ẹ ti rọ́pò Ọlọ́run kí wọ́n mú owó àlùbáríkà wá, kẹ́ ẹ tọrọ fọ́mọ, kí wọ́n mówó kọ́mọ ọmọ ṣàìsàn wá, kí wọ́n mówó kíyẹ ẹ̀mọ́ ṣàìsàn wá, ẹ gbéra yín sípò Ọlọ́run. Ẹ wá lọ́lọ́run ní bínú sí yín, kí lọ́lọ́run ṣe lé bínú sí yín? Kò sí bọ́lọ́run ṣe lé bínú sí yín náà. Kéwú tẹ̀yìn ké kò síṣẹ́ tẹ́ ẹ fẹ́ fi ṣe ní orílẹ̀-èdè wa yìí, àfi tẹ́ bá tún padà sí skul ọmọ kọ́ àwọn ọmọ òní ẹ̀dẹ̀ sọ yẹn. Èló ni wọ́n lè ń fún ọ 15,000 5,000, ẹ dákun kí ló rà? Kí ló rà fẹ́ tó ń kọ́ ọmọ ilé yín tó ń kọ́ àwọn ọmọ yín ní kéwú? Kí ni 100,000 gan? Kí ló rà mọ́ báyìí? So ṣe rí, tá a bá wá ń kó wọn gbogbo mùsùlùmí papọ̀ tá à ń ṣépè fún wọn, tàbí tá à ní gbogbo èyí tẹ́ ẹ bá wà nínú ẹ̀sìn yẹn, orí yìí ò pé kinní kan ni yín, olóríire ni yín, oníkinní kan ni yín, ẹ dákun ojú kíni kẹ́ni irú ẹni yìí ó fi wò wá, tàbí ojú kíni la fi ń wo irú ẹni yìí? Ṣé ni àánú lélẹ́yìí ni àbẹ́ ni àlùbáríkà? Ẹ tó sọ̀rọ̀ tán gbogbo aláti máa mọ̀ pé léyìí ẹsẹ̀ ni àánú, nítorí pé ó jáde ó sòótọ́. Ṣé ẹ mọ̀ pé ó ń ta wọ́n lára, ọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ kan síwájú mi ò rí yẹn, ṣùgbọ́n eléyìí tó wá sọ yìí ó fi fèsì lé reaction àwọn lórí èyí tó sọ síwájú, èyí tó dẹ̀ sọ yìí gan ti fi hàn wá tó máa sọ síwájú yẹn náà. So ó ní mo wá rò papọ̀ wípé kọ́lọ́run Olódùmarè kó má mà bà dáadáa wa jẹ́, àmọ́lé máa já ogun méjì ní ilẹ̀ Yorùbá, káwọn àwọn alálẹ̀ wa kán dàkún bá wa dìde, kán bá wa gbógun ti ẹlẹ́sìn kan tó bá lóun fẹ́ ba ìran Yorùbá jẹ́, káwọn bàbá wọn bá wa gbógun tì, káwọn bàbá wa kí wọ́n bá wa gbé ogun tì. Ní oríṣiríṣi nǹkan ló ń dà wá láàmú o, màá tún sọ̀rọ̀ lórí àwọn nǹkan ó lè má jẹ́ nú fídíò yìí, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí mo rò papọ̀ rèé tí mo fi pe MS bàbá pé brọ́dà mi o, ẹ dákun kí ni ẹ rò pé a lè ṣe lórí bí àwọn ọmọ Yorùbá ò ṣe ní padà di ọ̀tá ara wa lọ́jọ́ ọ̀la, àbí ńgbà tí wọ́n tó bá ní gbogbo ọ̀ tó bá wà nínú ẹ̀sìn Islam oríire ò pé wọ́n ti ṣépè fún ọ, wọ́n ti ṣe kíní kan, sẹ́mi yóò wá fojú rẹ̀ wọ̀ inú ẹ̀sìn tí wọ́n bá rí wọn ṣe, sẹ́mi yóò fojú rẹ̀ wọ̀ ẹ́. Inú fi jẹ́ pé àwọn tó bá ṣe àìdáa sí wa, so àwọn Yorùbá dẹ̀ ní ajẹgbodò owó ẹni kúnra ni, mo wá ń wọ ẹni kúnra táàjọ máa preach ẹ̀, ṣùgbọ́n ìmọ̀ pé ọmọ ọkọ báyìí ni MS, ó mà pàmìlẹ o, gbogbo tí ń jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ àpọ́nlé ni, ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ́n ti tọwọ́ bọ̀ lẹ́nu ló fi ń sọ. Abẹ́ni tó bá mi sọ̀rọ̀ ẹ̀kọ́ ni, ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí MS àti olówó Èkó àti ọlọ́ba tán bá mi sọ, kẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́. Gbogbo nǹkan láyé yìí tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin o. Gbogbo àyín tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́ nítorí tẹ́ ń fẹ̀sìn kan ba ilẹ̀ Yorùbá jẹ́, òpin máa tó dé báyìí, ìpè kọ́ ẹ dákun ẹ listen.
kẹ́ gbọ́ tí èmi àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a jọ sọ. Èmi ni mò ń pè o. Hello, MS bàbá. Ẹ̀ka mẹ́ta, bàbá mi bọ̀ ni. Àdúgbòsà, ṣoko tí ó sọ̀rọ̀. Ẹ̀ka mẹ́ta, ìdáwó ti kúrò fún wọn bísà. Ìyá ò ṣe bàbá mi. Bàbá mi o, dákun torí Ọlọ́run ó mọ̀ wù mí kí n discuss nǹkan kan pẹ̀lú ẹ̀yin. Ẹ̀kẹ́ ó mọ̀. Kẹ́ẹ̀tọ́ kọ́sùn tí mo lè gbé àwọn tó kù ní wọlé oníwé ìkú àti àtàkì wà lẹ́yìn wà láti mi ò máa ń tẹ̀. Ọlọ́run wọlé máa ń tẹ̀. Kí n fi bẹ̀rẹ̀. Ẹ̀kan fún ìṣèjú kan. Ṣé mo fi hàn kí wọ́n máa wọlé ṣe ìgbà òkè? Olówó kò sí wọlé. Wọ́n ti wọlé gbà. Bàbá mi. Ṣé wà ókè? Bàbá mi ẹ̀kọ́ jẹ́ mẹ́ta. Bọ́dà yìí, inú mi dùn pé mo ti ẹ̀wà lọ́pọ̀túnítì àti bá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ papọ̀. Tẹ́ bá ti wo àwọn fídíò kan láti ó ti lé lọ́dún mẹ́ta ṣe getting to 4 years. Mùsùlùmí ni yín. Mo fi mí ni. ètò yẹn tún lè yí ohun ìgbẹ́jọ́. Ẹ̀yin èèyàn mi, ètò kan ti kalẹ̀ tí à ń pè ní ètò ìgbẹ́jọ́ ìdájọ́ bó ti ṣe ká hùwà láwùjọ tí ààfin ní rí ẹ̀hàn he Ọlọ́run ní jẹ́ ká rẹ́wọ̀n he o àtèmi àtẹni tó ń wò mí. Go to Sokoti TV kó lọ wo àkànṣe eré tí a pè ní ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ bí a ṣe ń hùwà. Ọlọ́run má jẹ́ ká dáràn púpọ̀ nínú nǹkan tí kò tó nǹkan tá a máa ń wí yẹn ló máa ń ṣọṣẹ́ gẹ́gẹ́ bí òwe Yorùbá. Èmi àti ànírẹ́jọ́ o wàá mọ̀ wípé ìwà yìí kò yẹ kí n hù ó dàbẹ̀ ni pé kò dá lábẹ́ òfin. Ètò Sokoti tá à ń sọ yìí lórí Sokoti TV òun ló lè jẹ́ kó mọ̀ pé bó ti yẹ kó hùwà rí láwùjọ. Ọlọ́run ọba aláàánú jùlọ á dúró tì wá àní rí bànújẹ́ àdẹ̀ní rí ẹjọ́ àní rẹjọ́ ẹ̀wọ̀n ò dá o. Go to Sokoti TV kó lọ wò ó. Kan ni mo lè ń bá wọn jagun bí that from 4 years to this time nígbà yẹn. Ẹ̀rẹ́ pé gbogbo àwọn oníṣẹ̀ṣe àwọn Christian kan fún wọn nífẹ̀ẹ́ mi gan lórí pé òkè àwọn tiẹ̀ láìkí ẹni tó tiẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a ní àjẹ́ Mùsùlùmí àgbọ̀ èdè yẹn. Mo ti béèrè láìmọye ìgbà wípé ṣé tí wọ́n bá ń fi èdè Yorùbá kírun ṣé Ọlọ́run ò lè gbà ni? Mo ti béèrè yẹn láìmọye ìgbà náà fídíò. Nínú fídíò mi èdè mo ti jẹ́ ká mọ̀ pé gbogbo tí anybody bá bẹ̀rẹ̀ sí ní sọ sí Mùsùlùmí lẹ́nu wíkọ́sì báyìí jẹ́ ní ilé ìjọ wíkọ́sì because kí ó ti fẹ́ tí Mùsùlùmí ti ń condemn every other religion tẹ́nìkan táwọn èèyàn ò tiẹ̀ ta sí wa. Ìgbà tí kálukú sún tí wọ́n kan ògiri ni kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Nǹkan tí mo wá ń ṣàkíyèsí gẹ́gẹ́ bíi pé ojú ààrẹ náà ti gbé ọmọ ọdún mélòó kan. Nǹkan tí mò ń ṣàkíyèsí ni pé ibi tá à ń ja ìjà yẹn lọ kò ṣe kókó bá ìran Yorùbá. Kò sí tó burú bí Mùsùlùmí tó bá bú Ṣàngó tó ní Ṣàngó bú Kùránì gbogbo tó bá lè sọ sí Kùránì kò kàn mí.
èmi kọ́ ni mo Kùránì bí mùsùlùmí kan àfáà kan tó pè é láàfáà tó bá bú Christian gbogbo ohun tí Christian yẹn bá yóò sọ sí kò kàn mí torí pé ó gbọ́ èsì ọ̀rọ̀ rẹ̀ ni. Kíni kan wá wà tí mo ti ń rí tó ti ń pọ̀ jù láàdé gbọ́dọ̀ mójútó kọ́mọ́dàbí ẹni pé ìjà ìfẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ tá a jà kọ́mọ́dé náà ní tó wá dá ogun sílẹ̀ láàrin ọ̀wọ́ ọmọ Yorùbá. Nǹkan yẹn ni pé tí tèmi bá ń sọ̀rọ̀ ṣe kí n kọ̀ndẹ́mù kí n máa ṣépè fún àwọn òkè kárí mo fẹ́ sọ̀rọ̀ àwọn kírísítẹ̀sì gẹ́gẹ́ bí kárí mo mùsùlùmí kí n máa ṣépè fún àwọn èèyàn tó wà mẹ́ pé èyí tẹ́ bá tó rí mí sínú kírísítẹ́nìtì yẹn báyìí ló máa rí fún yín òpònú ní yín kìnnìkan ní yín. There is freedom of choice. Kálukú lè dìjọ́ síbi tó bá wù. Àwọn mùsùlùmí náà dẹ̀ ti sọ ní gbogbo ìgbà wípé nínú Àlùkùránì ó wà ńbẹ̀ wípé ẹ má bú Ọlọ́run anybody torí tẹ́ bá bú Ọlọ́run anybody Ọlọ́run náà àwọn náà bú Ọlọ́run yín. So mọ́sù bí gbogbo nǹkan yìí ṣe ń rí tó bá jẹ́ pé ó wu Ọlọ́run tó bá jẹ́ pé mùsùlùmí nìkan lọ́lọ́run kà kún pé èèyàn nílé ayé ni kò ní í dá kìrìsìtẹ́nì kò ní í dá àwọn alábàáláyé. Then àwa ọmọ Yorùbá àdẹ́sí nínú ẹni tó jẹ́ wípé ẹ̀sìn kan ló wá tan ìmọ́lẹ̀ sójú wa. Àwọn òyìnbó dé Nàìjíríà wọ́n bá sọ lọ́rùn wa ni wọ́n bá bàtà lẹ́sẹ̀ wa gbogbo nǹkan tí àwọn ń lò wọ́n bá táwa ti ń lò kì í ṣe pé nígbà tán dé lọ́sẹ̀ wàá já wa sí pé báyìí láti lè dé. Wọn ò bá wa hò àwọn kọ́ńtì kan wà tán ní Áfíríkà tán bá ní hò àwọn òsínú àwọn tán bá ní hò. So now tí gbogbo wa bá wá gbé wọ́n á rí i pé tí gbogbo wa bá kúkú gbé ọ̀rọ̀ Yorùbá yẹn dání bá a ṣe ń fa yẹn ká fojú àwọn ọmọ àlè láàrin wa because àwọn ọmọ àlè láàrin wa ni ló lè sọ wípé nítorí pé òun ti di Kírísítẹ́nì kò sí nǹkan kan tí ń jẹ́ràn àwọn mọ́. Ọmọ àlè nínú wa ló sọ pé nítorí pé òun jẹ́ mùsùlùmí kò sí nǹkan kan tí ń jẹ́ ìran wa mọ́. Àwọn ọmọ àlè Yorùbá nìyẹn. So mo wá fẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ mo fẹ́ ká máa treat wọn individually gẹ́gẹ́ bí ọmọ àlè. Mi ìfẹ́ situation tí èmi máa wá bú àwọn oníṣẹ̀ṣe nítorí pé mo jẹ́ mùsùlùmí tàbí nítorí mo jẹ́ Kírísítẹ́nì tí máa bú wọn tí máa kó gbogbo àwọn èèyàn papọ̀ tí máa condemn gbogbo èèyàn tó bá jẹ́ ẹlẹ́sìn yẹn. Mo rí i pé tí n bá dẹ̀ pé irú ẹ̀yin tá a bá jọ sọ̀rọ̀ tí gbogbo wa bá rí ìròyìn bẹ́ẹ̀ pé ká mọ̀ sọ ara wa di ọ̀tá ara wa títí lè sẹ́yìn bí wọ́n bá ṣe ń ṣe eégún láwọn ibì kọ̀ọ̀kan àwọn ọmọ tó ń jọ máa fà ń lọ ọbẹ̀ àwọn ọmọ tó ń jọ máa Kírísítẹ́nì ń lọ ọbẹ̀. So but fún àtọ́ bá tó wá di pé à ń kọ̀ǹdẹ́mù irú àwọn èèyàn náà mọ́ àwọn alákatakítí yẹn a máa wá di ọ̀tá ara wa díẹ̀ tó fi di pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà wà ní tẹ́kọ̀tù ríra wọn mọ́. So òun ni mo ṣe sọ pé àbá pé ms ní ìní nọ́mbà yẹn lọ́wọ́ ọwọ́ Tani Ọlọ́run ni mo ti gbà. So bàbá mi nǹkan tí mo pè sí nìyẹn mo lè mọ̀ pé tí gbogbo abájọ handle in that form ó máa tètè yé àwọn èèyàn pé ok ẹ má jẹ́ káwọn akọ̀ndẹ́mù àwọn nítorí ẹ̀sìn kan lára àdákọ́ tó fẹ́ gbé àkóró ra wa. So nǹkan tí mo ṣe decide láti pè ní nìyẹn. Ọ̀rọ̀ àìsàn ẹ ṣe gan sà. Èmi ò bí kì í ṣe eré sísọ ìmọ̀ àti láti ojú òwò báwa ṣe ń ṣètò wa mi ò rò báwa wá bú wọn kọ́tà kan jẹ́ kó yí àwọn ìbọn ni pé ẹ̀sìn yẹn ò ṣe fún kò sí báwa ọmọ òtù òjìrì bí ẹ̀sìn Fúlàní wọ́n kàn fẹ́ fi penetrate wọ́n fi conquer wa wọ́n dẹ̀ destroy tradition wa wọ́n lè ipò bá ilé wa ìdílé kò sí nǹkan tó bá nínú òkú sọ yẹn because it is the whole truth and nothing but the truth. Kò sí tó bá nínú nǹkan tó sọ yẹn. Àwọn yẹn kan àwọn kan ẹ̀yin mùsùlùmí yẹn tó bá tó kù sínú nǹkan yẹn ajẹ́pọ̀lì yín ti dàrú ajẹ́pẹ́ kí nìkan irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò dáa tó mùsùlùmí lè fi tí mo sọ̀rọ̀ yìí náà èmi lè sọ tí wọ́n ṣe tí ò dáa. So tá a bá wá rí àwọn èèyàn tí kò tó sí kó tó tradition jẹ́ mẹ́wàá sí tó jẹ́ pé ó bìrì pé tradition àwọn
before anything kó dẹ̀ lè jẹ́ àárín mùsùlùmí láàrin mùsùlùmí àárín láàrin àwọn ẹlẹ́sìn àbáláyé àárín láàrin àwọn christian tó bá tó wá jẹ́ pé àwa kọ̀ọ̀kan yẹn ń kọ̀ndẹ́mù ara wa mo fẹ́ kí ó kàn wù mí pé káwa mẹ́tẹ̀ẹ̀ta ká gbogbo wa bẹ́ẹ̀ yẹn pàápàá jùlọ àwọn tó ń sábà lísìn sí lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn yẹn kí gbogbo wa yẹn ká mọ̀ preach against pé ká mọ̀ búra wa. èyí tí wọ́n bá nígbà tí yẹn bá sọ pé Ifá tí bàbá tèmi ṣe tí yẹn sọ pé ẹbọ ni èmi náà sọ fún pé Kùránì tí bàbá ẹ̀ ń ké ẹbọ ni so kò sí nǹkan tó burú mẹ́yẹn ẹni tí ìtàn bá ti bú wa káwa náà fi bú wọn bọ̀ ká bú a particular person tó bú wa ká sọ nǹkan tí particular person yẹn ti kọ̀ndẹ́mù níta àgbé dání káwa náà sọ ká kọ̀ndẹ́mù tiẹ̀ náà. ẹ ṣe sá nǹkan tẹ bá wù nǹkan tẹ sọ yẹn bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe ìwọ́n wá ń pọ̀ ẹ̀hún bí àpẹẹrẹ ń sìn ìwọ pẹ́lẹ́tì Ògbómọ̀ṣọ́ yẹn wọ́n fẹ́ ṣe fídíò a ní mùsùlùmí nìkan ni òní ṣòfò gbogbo àwọn tó kù pátá wọn ṣòfò. ìrandíran lòun fi ṣòfò tẹ́lẹ̀ ń tiẹ̀. ẹ máa gbọ́ sáà mo fẹ́ bí yẹn ti máa ń sọ nìyí bàbá yẹn náà tó máa ń sọ Kamaludin Yunus ó máa ń sọ the same thing ìmọ̀ràn ilé the same thing ṣàráfà ẹlẹ́nu wíwó bàbá yẹn tó jọmọ Ògbómọ̀ṣọ́ yẹn ó dàpọ̀ Ògbómọ̀ṣọ́ náà àbí Ṣakí. ìmọ̀mọ́ ìlú ẹ̀ olórí òun bí ti sọ pé ẹni tó bá jẹ́ lẹ́bọ̀ pé wọ́n ní kọ́wọ́n mọ́ ọbẹ̀ kọ́wọ́n mọ́ àwọn. so ẹ̀bá náà lè ṣe máa ṣe tẹ́lẹ̀ lọ́nà tí wọ́n náà bá ń ṣe nǹkan máa náà tó máa ń mẹ́sẹ̀jì wa pé muslim lọ́wọ́ káwọn ará máa sọ fún wọn tí wọ́n ń ṣe. àwọn náà yìí lọ́lẹ̀ tó jẹ́ muslim àwọn náà yìí lẹ̀bi tó jẹ́ muslim tó máa ń ṣàṣùwà lẹ́kọ̀ọ́. ẹ lè máa ń sọ fún wọn pé àwọn tí wọ́n ta sí gbogbo wa wọn ò yọ àwa náà sọ́tọ̀ làwa náà ju ọ̀rọ̀ sí bọ́bá yìí sọ̀yẹn àtúntọ̀gbọ́n kò ní bàjẹ́ fún ẹ brother mi kò ní bàjẹ́ fún ẹ so the two God can never make it right nítorí pé àwọn rọrùn kò ní pé káwa náà wà because àwa ní ṣẹ́ẹ̀sì àwọn máa ń tà ń sọ àmọ́ kí n tó bá wọn jẹ́ orúkọ mùsùlùmí mo ti kọ́kọ́ jẹ́ tó ń fúlù lọ́la ṣé bí Yorùbá ló máa ń sọ wọn tó fúlù kọ́ńtà tó sọ mí ló kọ ọmọ kékeré wọn máa ń pè tó fúlù Yorùbá ní orúkọ Yorùbá dẹ̀ ni so tí n bá wá ti torí pé wọ́n wá sọ mí ní Abdulrasaq mo ti wá ríra mi mo ti ju gbogbo ayé yòókù lọ nígbà tó bí èèyàn burú téèyàn ọmọ tó ṣe ni so ó wù mí pé kí gbogbo wa kájọ máa sọ yẹn so káwọn rí táwa ní ọpọlọ dà wọn lọ káwọn rí wípé àwọn olórí burúkú èyí táwa náà bá tó ti wá yọ síta sẹ pé sẹ ti rí pé wọn ò lọ́pọlọ sẹ ti rí pé gbogbo ẹni tó wà nídìí ẹ̀sìn kan ni wọ́n ń kọ̀ndẹ́mù so àwa náà láwọn alájọ àwọn èèyàn sí káwọn èèyàn tó mọ̀ pé yẹ wọn à lọ́pọlọ nǹkan tó ń ṣe yẹn wọn olórí burúkú ayé àti lọ́run ni wọ́n. so àbáyé bí olúwo ń sìn tó wá fẹ́ sọ̀rọ̀ náà ó máa ní àwọn tó àbọ̀rọ̀ ìṣàlẹ̀ I hate them with passion. Like even làárọ̀ wò pé so ìgbà tí bàbá ìmọ̀ gbé lẹ́kì máa sọ yọ̀rọ̀ níta olórí burúkú lè yẹ fún àfa náà dé bàbá yìí náà tó tó ọgbà. olórí burúkú lè. Tàbí táwọn bá ṣe fídíò ìgbà míì a máa ń fún direct àdè máa ń fún wọn ìyẹn wá láti máa ń sọ nígbà wípé àwọn alẹ́sù náà àwọn sálábí ọ̀wà àbíyá. wà ní àwọn gọ́ọ̀mù ìjà tó ń bá wọn mọ̀tí ló jà bẹ́ẹ̀ so ìjọba sọ a máa ń là àwọn tó ń pààyàn àwọn alẹ́sù náà ní pẹ̀lú kankan ó kàn bá tó ń gba ogun mùsùlùmí bọ̀ ìwádìí a máa ń gbà àkàmá tó ń ṣàtúnṣe dáadáa lórí. bàbá mi ojú òní tí ọlọ́run bá yẹ jẹ́ pẹ̀lú ògùn ọlọ́run àní fojú sunkún ara wa àwa tí ọlọ́run ń lò láti láìbírèètì ìran Yorùbá yìí pẹ̀lú ògùn ọlọ́run nígbà tí iṣu tá a gbélé náà ìbá jẹun wọn ní fi wá ṣàwátì pẹ̀lú ògùn ọlọ́run ìjà tí èmi mọ̀ tá a gbọ́dọ̀ jà nù kì í ṣe kò sẹ́nì kankan tó lè bẹ èèyàn lórí ẹ̀ because kò sí nǹkan tó bá ti ìlú tó bá yẹ ni ló yẹ ní okun ọrùn yẹ adìẹ gbogbo ṣebí ọgbọ̀n lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ka tí gbogbo wọn ń gbé mi tẹ́pẹ̀ náà láwọn tẹ́ ń gbá àwọn ọmọ wọn tẹ́pẹ̀ náà láwọn ń gbé mi tẹ́pẹ̀ ni. so mùsùlùmí sáà ni mí mùsùlùmí tèmi ó sọ lórí burúkú mùsùlùmí Yorùbá ni mùsùlùmí tèmi mùsùlùmí tó mọ̀ pé mo níran mùsùlùmí tó mọ̀ pé mo ní kọ́tọ̀ mùsùlùmí tó mọ̀ pé mi ò lè sá fúnra mi gbogbo àwọn olórí burúkú tó rí tí wọ́n ń sọ̀rọ̀ yẹn kó o tó mú bàbá kìíní bàbá kejì sẹ́yìn inú ìṣẹ̀lẹ̀ lórí burúkú wọn wà náà bàbá wọn yẹn tí o ti wá dàgbà tán gbogbo táwọn bàbá rẹ gbé dání kò wá ju ẹlójúmọ́ kò ní mìíràn sí ẹ mọ́ ọ̀rọ̀ táwọn ti ń sọ fún wọn yẹn ní tí àwọn alálẹ̀ ó fojú wọn rí ju gbogbo táwọn ń sọ̀rọ̀ lọ so mo kàn fẹ́ kí gbogbo àjọ máa mo fẹ́ kí àjọ máa jọ pílìdì ẹ̀
so that ká mọ̀ fi iṣẹ́ lórí ẹ̀ kò ní bàjẹ́ fún ojú òní pè. ẹ wo bí ọmọ tọ́ílẹ̀tì ní ìgbé bàbá wa ṣọ òun ló ń rá bàbà lọ́dọ̀ ẹ ní àníbí àjẹta. ẹ lórí burúkú ayé ẹ ti bàjẹ́ tó ń rá bàbà pọ̀ lọ́dọ̀ bàbá yìí. ayé yẹn ti bàjẹ́ tí wọ́n kàn sórí ibi táwa náà tún máa mọ̀ pé nígbà míì náà. bàbá wa ṣọ náà tó take action ní tẹ́ máa lọ wí mọ́ṣáláṣí. kọ́ gbé yín lọ kóòtù náà. ká gbé lọ kóòtù. ẹ máa wó mọ́ṣáláṣí yẹn ẹ wá owó tí ẹ máa ṣe mọ́. Bàbá wa náà tọ́wọ́n náà take action. Àtúwárí àwọn Yorùbá òpònú kan. Àwọn Yorùbá òpònú kan tí wọ́n tún wá wà lẹ́yìn Taliatu wèrè yẹn. Ìgéèsì ọba àlú yín. Ìgéèsì ọba àlú yín. Fúlàní tí wọ́n wá sí Ìlọrin láti lọ láti wá sójà. Ṣé bọ́ mọ̀ pé wọ́n náà ti lọ make research wọn? Ṣé bọ́ mọ̀ pé ibi tó ń kílẹ̀mù kan mọ̀lẹ́bí tó ń kílẹ̀mù wọn láwọn ọmọ ni wọ́n lè sára ara wọn. So ẹni tí mọ̀lẹ́bí ẹ̀ bá ti wá dì lẹ́yìn ó yẹ ká mọ̀ pé ojú ayé ti gbé lọ. Ojú ayé ti gbérò àwọn yẹn lọ. Ojú ayé ti gbérò àwọn lọ yẹn lọ. So bọ́lá mi ojú òní tí Ọlọ́run ní bá yẹ jẹ́ màá sọ̀rọ̀ nọ́mbà yẹn sí tó dà á lè máa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan. Ṣé bàbá tí mo dúpẹ́ ọ̀ṣẹ́. Ẹ rí ọ̀rọ̀ ìran Yorùbá lẹ́nu MS. Àṣàtúnṣe yẹn ó sọ bí ẹ̀mẹrin nínú fídíò yìí. Ta lèmi tí mò ń control ẹ̀? Ṣé mò ń fún olówó oúnjẹ ni? Àbí mò ń ra aṣọ sí lọ́rùn? Ìwà láì Ọlọ́run pẹ̀lú ẹ̀ ọ̀pàdé rí lẹ́yìn prógráàmù tí ó ń ṣe tèmi náà ń ṣe tèmi tí a fi lè láǹfààní àti mọ̀ pé lágbádá lélẹ̀ tàmọ̀dọ̀ lélẹ̀. Ìrírí ẹ wo irú àpọ́nlé tó fún mi. Ẹ ti mọ̀ pé ìran Yorùbá àtọ̀tún àtòsì òun lélẹ́yìí kì í ṣe ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà. Ẹ gbọ́ bí MS ṣe sọ̀rọ̀. Ṣé wàá fi wá àwọn olórí burúkú tí wọ́n ó gbé Kùránì lọ́wọ́ tí wọ́n máa fi kọ̀ǹdẹ́ẹ̀mù Báíbù torí èèyàn bá burú. Àlùkùránì tọ́lọ́run ṣe fún mùsùlùmí kẹ́ ẹ fi kóra yín jọ sí ìlànà ntẹ́ ìgbédání tẹ̀sìn ni. Bíbélì tọ́lọ́run ṣe fún Christian kẹ́ ẹ fi kóra yín jọ sí ìlànà tọ́lọ́run gbélé yín lọ́wọ́ tẹ́ ẹ fi ń sìn ni. Kó lórí burúkú kan wá mú àlùkùránì tiẹ̀ kó máa fi kọ̀ǹdẹ́mù Bíbélì ti Christian for what? For what? Àwọn èèyàn wọ́n dẹ̀ wòran àwọn náà dà lénìí. Àwọn dà lénìí helicopter àwọn dàgbò náà pààkì sí bẹ́ẹ̀sì tuntun wọn dàgbò náà pààkì sí gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́rì tí wọ́n bá wọ jákẹ́ẹ̀tì ẹ̀ẹ́rì pa àwọn jákẹ́ẹ̀tì ó ti fèèdì àwọn jákẹ́ẹ̀tì àtijọ́ yẹn náà lẹ́tọ̀ọ́ rí lọ́rùn wọn. So kí làwọn abọ́lọ́ ń fà sanri ṣe ni wọn ò rí ṣe gbogbo àwọn alákatakítí yẹn aṣọ wọn máa pọ́n ni kì í ṣe pé ẹ láwọn mùsùlùmí gidi ok wo máa tọ́ ṣe sọ̀rọ̀ tán yẹn ẹ láwọn mùsùlùmí gidi tẹ́ bá ti ń wò ẹ́ ti rí pé ẹ rójú èèyàn eléyìí ọmọ Yorùbá pọ́nbélé ni nígbà tó rí Yorùbá ọba burú a mọ̀ pé a máa ń fún àwọn àgbààgbà wa lọ́wọ́ àwọn ọ̀ràn kan ni wọ́n máa ń fi ìpá jí bàbá wọn lójú oorun àwa àwọn ṣerú àwọn èèyàn yẹn. So ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí n fa kínní ìgùn MS lẹ́gbọ́n yẹn àwọn méjèèjì dẹ̀ ti agree pé a máa kọ́sàn ara wa lórí irú nǹkan yẹn so that ẹ̀yin kọ̀ọ̀kan tọ́rọ̀ ń ta bá nígbà tá a bá ń kó gbogbo mùsùlùmí pọ̀ kò ní àní sọ tí ó taba ẹ mọ́ ẹ̀yin kọ̀ọ̀kan tọ́rọ̀ ń ta bá nígbà tá a bá kó gbogbo Christian pọ̀ táàrí kankan tó ṣe dára tó yẹ pé gbogbo yẹn lásọdá láì dá ẹ̀sìn gbogbo ẹ̀ complete ẹ̀sìn yẹn lásọdá láì dá nígbà tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn inú àwọn náà ò ní padà dùn sí wa mọ́ èyí tẹ́ ẹ̀ kó àwọn ẹlẹ́sìn àbáláyé oníṣẹ̀ṣe tẹ́ ń sọ̀rọ̀ burúkú sí wọn tẹ́ ń ṣe gbá tẹ́ ń kó gbogbo wa pọ̀ sínú àwọn tí ó ń ṣe dáadáa nínú àwọn ẹlẹ́sìn àbáláyé yìí ṣé inú wọn máa dùn sí yín so èmi ò fẹ́ ká pín Yorùbá tí mo gbéra nìyẹn mo fẹ́ kí wọ́n pín àwa Yorùbá kúrò lára àwọn ẹ̀yà yòókù ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n pín Yorùbá tá a bá wá fẹ́ kí wọ́n pín Yorùbá nítorí pé a ti mọ̀ pé àádá dúró kò sí tẹ́nì kankan lè ṣe sí yẹn mi ìmọ̀jọ́ mi ìmọ̀sù mi ìmọ̀dún ṣùgbọ́n ó ti dá mi lójú jù
ó ti dá mi lójú jù àwọn tó ń sọ fún mi pé yóò wáyé ti sọ fún mi láti ìgbà tí mo ti ń gbé Yorùbá Nation là ń dání wọn ìdí ẹ̀ sọ̀rọ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ náà tí wọ́n sọ fún mi bọ̀ àwọn náà sọ fún mi pé àwọn ọmọjọ́ àwọn òmùsùn àwọn ọmọdún pé bọ̀ tí ó wáyé ṣáàwá ti mọ ríra jẹ́ àṣà rẹ̀ sí ṣé kò wáyé ká fọ àárín ara wa mọ́ kó tó di pé àátọ̀ láǹfààní àti dádúró kí wọ́n mọ̀ tán fi gbogbo àrùn àdánwò ayé tó wà lára wọn nínú ẹ̀sìn mùsùlùmí yẹn kán tó mọ̀ wá fi da ìran ọmọ Yorùbá jẹ́ kán mọ̀ fi wá ba ìran wa jẹ́ gbogbo ẹ̀yin náà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ nínú kìrìsìtẹ́nì gbogbo ẹ̀yin náà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn àbáláyé ẹ jẹ́ kí gbogbo wa stop ẹ̀ kò tọ́ wa sọ́nà o kò pọ́n wa lé o ó ń kó bá wa ní o Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká fojú sunkún ara wa ọmọ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run á bọ́ lọ́wọ́ hílà ìlú táwa nú ẹ̀ mo tó ń fi àsìkò yìí pé sí àwọn pírẹsidẹ́ǹtì wa àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé tó ó kù sọ́wọ́ yín o à ń retí àwọn èèyàn wa tán wà nínú igbó yìí o a mọ̀ pé ẹ̀ dákẹ́ a mọ̀ pé ẹ̀ lè dákẹ́ a mọ̀ pé ariwo tá à ń pa sí yín létí yẹn náà yín náà ò lè dákẹ́ torí ẹ̀ ti mọ̀ pé responsibility yín ni so ẹ̀ ti mọ̀ pé àwa ti mọ̀ pé responsibility yín ni so a mọ̀ pé yín náà ò ní dákẹ́ ṣùgbọ́n ó ti ń pẹ́ jù pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀ àti àlàáfíà ni wọ́n ó dé wá bá wa àwa tí wọ́n fi ilẹ̀ náà wọ́n ó dé bára ayọ̀ àti àlàáfíà ẹ̀yìn yẹn ni ọ̀rẹ́ ò ní jù báyìí lọ mo kí gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀ta oníṣẹ̀ṣe mùsùlùmí christian pé ọmọ ìyá ni wá o ẹgbẹ́ ìjọ ká fi ẹ̀sìn bá tara wa jẹ́ o ọmọ ìyá ni wá èmi ò dẹ̀ ní ṣe nǹkan kan tí ó tu ìran Yorùbá tí ó mọ harmonize Yorùbá lèmi máa ṣe ohun tó bá wù yàn kó sọ ohun tó bá wù ìwọ tó ò bá ṣe dáadáa máa sọ ohun tó bó bá forí sọgi ò lè forí sọgi the problem gbèsè ayé ẹ nìyẹn so ẹ̀yin brother mi sister mi mami wa dáàdi wa ọ̀rọ̀ yóò ní jù báyìí lọ mo kí gbogbo wa mo sì tún sọ pé ojú ò fẹ́ra o.